bàbá wa àwọn kì í o ẹ̀yin yèyé wa àṣàbí ọ̀jẹ̀ tún ti gbódùdé ti wà láyé ń fẹ́ àwọn kì í o ẹ̀yin yèyé wa. àwọn kì í o ẹ̀yin bàbá wa àwọn kì í o ẹ̀yin yèyé wa àṣàbí ọ̀jẹ̀ tún ti gbódùdé ti wà láyé ń fẹ́ àwọn kì í o. ẹ̀lẹ́lẹ́yìn lọ́kùnrin ẹ̀lẹ́lẹ́yìn lóbìnrin mo kí tọmọdé mo sì kí tàgbàlagbà mo kóyún inú mo kí àṣẹ ẹ̀dí gbogbo ẹ̀yin ọmọ iléèwé mo kí yín o ìyálọ́jà babalájẹ́ gbogbo yín mo kí o ẹ̀yin dẹ́rẹ́bà mo kí yín o ẹ kú àtàárọ̀ àgbẹ̀ aboko tẹ́tẹ́rẹ́rẹ́ àròjìrè láàrò àníràrò dànù gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń bẹ nígbèrí òkun àtẹ̀yìn tẹ̀ ń bẹ nígbèrí ọ̀sà àjò òjò fún yín ẹ̀ ní jòsájò o gbogbo ẹni tó wà nílé ẹ ní wà bákan náà bí omi adágún o ẹ ní bọ́rọ̀ ayé yín dóríta kò yé mi mọ́ èmi ọmọ yín náà ní Lúkúmọ̀nù ọmọ Àyándàre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà kí la fẹ́ sọ̀rọ̀ lé lórí àrùn abínisẹ̀sín tí wọ́n ń pè ní ìpá àrùn ní bọ́kùnrin bá kó dùrùdùrù ní òṣòmọ lábẹ́ bí àgbè. bàbá wa àṣàbí mọ́ kí o ẹ̀yin yèyé wa o àmọ́ kí o ẹ̀yin bàbá wa àṣàbí ọ̀jẹ̀ tún ti gbódùdé ti wà láyé ń fẹ́ o à ń kí o ẹ̀yin bàbá wa. àwọn kì í o ẹ̀yin. ìpá wọn a máa fi léèyàn lára ọ̀nà ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n ìwọ́n tó bá jẹ́ pé bọ́ bá rọ́mọ oníkúlì ó bò ó jẹ bọ́ rọ́mọ ẹlẹ́gẹ̀ẹ́ ó bò ó jẹ ọ̀yà sọ́ra kọ́ má bàa nípa. bàbá wa àwọn kì í o ẹ̀yin yèyé wa àṣàbí ọ̀jẹ̀ tún ti gbódùdé ti wà láyé ń fẹ́ àwọn kì í o ẹ̀yin. lárùn yìí bá mọ́kùnrin ẹni wọ́n fún tí ọba gbọ́ tí wọ́n fọ̀fọ̀fọ̀ fún tí ó gbà agbádá ni ọ̀pá dàbò kílẹ̀ bí àgbàdo òjò. ẹni Ọlọ́run fẹ́ o kò lábùkù o ẹni tọ́lọ́run bá ń fẹ́ o kò lábùkù o káyé máa fẹ́ tèmi àṣàbí eléegun ẹni Ọlọ́run fẹ́ o kò lábùkù o. ìwọ obìnrin náà tó sì jẹ́ pé bọ́ bá rí bọ̀dọ̀ ọlọ́kadà bọ̀dá alágbégéńdé gbogbo wọn láti fún ọ lérò kan kò rí nǹkan rárá wọn bá jèrè àrùn tán ọ máa gbé káàkiri. ayé máa fẹ́ tèmi àṣàbí eléegun. ẹni tọ́lọ́run bá ń fẹ́ o kò lábùkù o káyé máa fẹ́ tà wá àṣàbí eléegun. ìbà ó ìbà. ẹ kú kàlẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtẹnitọ́lọ́run fún létí tí kìí ṣe Yorùbá ṣùgbọ́n tọ́lọ́run ní kọ́gbọ́ èdè Yorùbá ẹ jẹ́ ká kọ́ra wa ní sáyẹ́ǹsì àwọn bàbá wa tí wọ́n fi túra wọn kalẹ̀ nínú ìgbèkùn àrùn àìfojúrí èyí tí ń bẹ nínú yàrá ọwọ́ ọnú àwọn obìnrin ìwọ ọkùnrin tó jẹ́ pé orílẹ̀ ọ̀ máa fi rìn ìwé ìfẹsẹ̀ rìn borílẹ̀ búlọ́ọ̀kù ó kiri bọ̀ borílẹ̀ yanrìn ó kiri bọ̀ borílẹ̀ páńpẹ́ ó kiri bọ̀ kí lórí tẹ̀ ń kìbọ̀ káàkiri òun ni nǹkan ọmọkùnrin tẹ̀ ṣàgbéjẹ́ mọ́wọ́ tìyàwó ilé yín ò tó yín gbogbo ìyàwó ọ̀rẹ́ lẹ ti bó jẹ tán o gbogbo àwọn ọmọ tí ń tàmàlà fún yín ẹ ti bó wọn jẹ èrè rẹ̀ rèé tẹ́ ẹ bá kárùn tán ẹ máa dàgbàdàbọlẹ̀ káàkiri tí gbogbo òdì bá ń ro ẹ jẹ́ ká fún wa ní àájò ìgbìyànjú táwọn bàbá wa máa lò sí èyíkéyìí àrùn bẹ́ẹ̀ tọ́lọ́run fi túyàn sílẹ̀ kúrò nínú ìgbèkùn àrùn bẹ́ẹ̀ ẹ bá mi wá ewé ìjìnrìn a sì bá mi wá ẹnu òpìyè mo fẹ́ tò fún wa lẹ́sẹẹsẹ ni ìfẹ́ kánjú fún wa bí n bá ti ń sọ ẹ máa dé kẹ ẹ máa kọ́ ewé ìjìnrìn wẹ́rẹ́ ẹnu òpìyè egbò ìpẹ́ta ìyèrè lọ́pọ̀lọpọ̀ ó yẹ máa kọ́. ìbà ọba dániwáyé Elédùmarè ọba láyé ọba lọ́run ọba tó lọ́jọ́ gbogbo èmi kan Elédùmarè ọba àjíkẹ́ ayé o èmi kàsàkẹ́ ọba àjíkẹ́ ọ̀gẹ̀gẹ́ ọba. nígbà tẹ́ ẹ ti kọ́ ewé ìjìnrìn ẹnu òpìyè egbò ìpẹ́ta àti ìyèrè tán ewé àsùn òyìnbó yìí ẹ̀já yọ pọ̀ ewé àsùn ẹ̀gbá ẹ̀já wọn náà àsùn ẹ̀gbá yìí ni wọ́n pè ní ti Yorùbá àsùn yẹn oríṣi méjì ni ṣùgbọ́n èyí tó yára lò tá a tètè máa rí jájú òun ni tòyìnbó
ìtànná kan náà ni méjèèjì a máa tàn, ṣùgbọ́n èyí tó wọ́pọ̀ jù nígboro jù òun ni àsùnwọ̀n òyìnbó. Ewé tàsùnwọ̀n òyìnbó ẹ̀ẹ́jà tàsùnwọ̀n Yorùbá òun náà ni wọ́n ń pè ní àsùn ẹ̀gbá o. ẹ ti já egbò nàbìrì, ẹ̀pàkún, àwòrán ẹ̀pàkún lẹ̀ ń wò yìí o, bàáká, ọ̀pọ̀lọpọ̀ orógbó, àlùbọ́sà oníṣu tó jẹ́ àlùbọ́sà funfun pẹ̀lú àlùbọ́sà eléwé lọ́pọ̀lọpọ̀, egbò ìfọ́n, igi kan ní jẹ́bẹ̀, igi ìfọ́n kìí ṣe egbò tí ẹ wà tẹ́rìn dànù kẹ́ tó rí, ọ yára láti rí. ẹlẹ́mìí pé mo wá mú rìnrìn irọ́ ni ọba débi tó ti rí ó rí lọ́ọ̀ tó kú lọ́jọ́ òyìnbó abádọ́kọ̀ lọ́dọ̀ òyìnbó lọ́ọ́ mú sí lọ́ọ́rẹ́kọ́ lẹ́kọ̀ọ́ lọ́jọ́ ọba nìbàdàn lọ́ọ̀ràn yàn lọ́ọ́bọ̀dẹ̀ nìbàdàn káàkiri gbogbo bí wọ́n bá ti máa ta ewé ọmọ tẹ̀sí dọ́dọ̀ àwọn tó mọ̀ dáadáa kí wọ́n má lọ gbé egbò àìdán fún yín ní egbò àgán o. àìdán onígun ẹ̀rùn alamọ lọ́pọ̀lọpọ̀, ọ̀pọ̀lọpọ̀ ọmọ ataare pẹ̀lú ata àjọsìn. Gbọ́ bí mo ṣe kà á fún wa dáadáa o. ewé gìrìwẹ́rẹ́, ẹnu òpìyè, egbò pẹ̀ta, ìyèrè lọ́pọ̀lọpọ̀, ewé àsùn òyìnbó, ewé àsùn ẹ̀gbá. ewé àsùn ẹ̀gbá yìí òun náà là á pè ní àsùn Yorùbá, egbò nàbìrì, ẹ̀pàkún, bàáká, àwòrán ẹ̀pàkún lẹ̀ ń wò yìí o, bàáká, ọ̀pọ̀lọpọ̀ orógbó, àlùbọ́sà eléwé àti àlùbọ́sà eléwé pẹ̀lú àlùbọ́sà oníṣu, egbò ìfọ́n, àìdán onígun, iyekíye, ẹ̀rùn alamọ lọ́pọ̀lọpọ̀, ọ̀pọ̀lọpọ̀ ataare pẹ̀lú ata ìjọsìn. àtàwọn oníjà ata àjọsìn àtàwẹ̀rẹ̀ níjẹ́bẹ̀ o. ẹ wá gún gbogbo ẹ̀pọ̀ kẹsà, ẹ ti gún pọ̀, ẹ ti sá, ẹ ti gún pọ̀, ẹ sá, ẹ nà á sá nínú ilé àìsà sórùn kó wọn má la dànù, ẹ sá nínú ilé mi tátẹ́gùn wọn máa fẹ́. ọba tí gbélé ayé rómojú bà lọ́wọ́ rẹ̀ ọba tó tóbi. ìbà o ọlọ́jọ́ òní mojú bá o. ìbà ọba láyé ọba lọ́run, ọba àjíkẹ́ ayé mórí bà lọ rẹ̀. ìbà ọba àṣàkẹ́ ọ̀gẹ̀gẹ̀ ọba tí gbélé ayé ró kábíyèsí Elédùmarè tí ń jẹ́ ọ̀kan ṣoṣo ọba rẹ̀ tó tóbi òkìtì ìbìrí ayé. ọ̀pọ̀lọpọ̀ àrùn tọ́pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n pamọ́ sínú ara tó sì ṣekú àìtọ́jọ́ tó fi ṣekú pa wọ́n. ìtọ́jú ewé nílànà ewé àtegbò òun ni Lukman ọmọ Àyẹ́dàrè lolúwa gbé kalẹ̀ fún. nígbà tá a jogún ẹ̀ lọ́wọ́ àwọn tó bí wa tán a tún lọ ilé ẹ̀kọ́ rẹ̀ tá a ní páálí lọ́wọ́. kí ni wọ́n ń wí? ọ̀rọ̀ àrùn kì í ṣe kí ni wọ́n ń wí o. bọ́ọ̀ bá tì ní àrùn yìí gan ṣe é sílé, ìdènà infection ni. ẹni ó ti ní infection abẹ́ni tí ò tí ì ní ẹ gbìyànjú kẹ́ ẹ ṣe é sílé. ó lè máa ra nǹkan rẹ̀ díẹ̀díẹ̀, kọ́ máa rọra máa ṣe nǹkan rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́, ó sì lọ́ tàbí kọ́ fọwọ́ gun, ọ̀rọ̀ máa fi mu ẹ̀kọ́ gbóná lóòrèkóòrè, ọmọ ẹ̀ mu ẹ̀kọ́ gbígbóná. èyí tá a tó máa fi pa á níbẹ̀ o, a sọ̀rọ̀ lórí ìyẹn, ṣùgbọ́n onímímùkọ rẹ̀ òun la ṣe fún wa. bóyá ìtọ́jú ara lánàá ewé àtegbò, bẹ́ẹ̀ lórí iṣẹ́ ẹni ni àbí lórí ọmọ ẹni ni àbí lórí ọkọ ẹni ni, tó ẹ̀ka sí Lukman ọmọ Àyẹ́dàrè ọba fẹ́ tiẹ̀ sì béèrè lórí ìrìn àjò ayé rẹ̀, kì í sọ̀fẹ́ o, owó ni o. ọba béèrè túmọ̀ alá kálá rẹ̀ ọmọ ayé ọyẹ́kẹ́ lọ join private group. tó bá join private group yìí owó ló fi join, kì í sọ̀fẹ́ o. ọmọ béèrè alá rẹ̀ ó sì máa gbọ́ gbogbo ohun tó ṣe sí lọ́fẹ̀ẹ́. ọba sanwó wọlé, ọba ti parí sùn, ó tún máa sanwó o. kò ṣe jẹ́ nìyẹn. àyè wà fún ọ láti join public, ṣùgbọ́n ọ̀ráyè láti béèrè tó bá wà ní public, kò ṣe jẹ́ nìyẹn. gbogbo ẹ̀yin tí ètò wa tó lọ́wọ́, àgbowó lórí eléyìí o, àsìgbòbi o, ẹ gbìyànjú ẹ̀yin náà fi ṣe sàárà fáwọn èèyàn, ẹ pín kọ́kárí, ó kéré tán èèyàn 10 ẹ pín fún wọn, ẹ pín fún wọn, àǹfààní wà ń bẹ. oògùn táwa bá fún yín kì í ṣe oògùn gọ́gù o, kì í ṣe oògùn gọ́gù làwa fún yín, tested and confirmed ni. àwọn tá a bá lọ́wọ́ àwọn tó bí wa táwa náà sì ṣiṣẹ́ tọ̀ tọ́lọ́run fi ṣàánú àwa náà lónìí, òun là ń fi ilẹ̀ fún yín. àmọ́ pé tá a bá fi ilẹ̀ fún yín, aró tù yín, tẹ́ bá ṣe aró dẹ̀ yín, ó ti tàn, kò jù bẹ́ẹ̀ lọ. àwa bá lọ́wọ́ àwọn tó bí wa, àwa ọ̀dánù, òun lè ń jàǹfààní rẹ̀ lónìí, bó ṣe jẹ́ nù. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti ráǹfààní tọ́pọ̀ jẹ látara wa. àwa kọ́ o, Ọlọ́run ni o, yọ ìyẹ́ wa kò ní yẹ gbogbo wa jùlẹ̀ o.
ẹ̀yin èèyàn mi lórílẹ̀‐èdè Benin tẹ́ ẹ bá ti pe nọ́mbà tí mo fẹ́ filẹ̀ tí ọba ti wọlé mi ò sí ní Nàìjíríà ni gbogbo ẹ̀yin èèyàn mi lórílẹ̀‐èdè Benin ẹni oníṣẹ́ gbà àtẹ̀yin tẹ́ wà ní orílẹ̀‐èdè abroad tẹ́ fẹ́ gbaṣẹ́ iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ti délẹ̀ tó ti yé wa dáadáa báyìí nísìn àwọn èèyàn wa láti DHL wọ́n pè yín o ẹ sì ṣe sùúrù o wọ́n pè yín o wọ́n pè yín o bó ṣe jẹ́nu wọ́n ti scale sí ọ̀pọ̀lọpọ̀ wọ́n pè yín bó ṣe jẹ́nu yóò yẹ gbogbo wa kò ní yẹ lẹ̀ ẹ̀yin èèyàn mi lórílẹ̀‐èdè Côte d'Ivoire àyípadà ráńpẹ́ ó ti dé bá wa látàrí ibi tá a máa dé sí ní sóde sí Makassi àtúnṣe bá ilé ibi tí a máa ń dé sí wọ́n ṣàtúnṣe ráńpẹ́ ńbẹ̀ Makori ilẹ̀ ti bá mi pàdé lọ́tẹ̀ yìí a bá ti dé orílẹ̀‐èdè Abidjan a pè á jẹ́ kẹ́ mọ ibi tí a bá dé sí mbẹ̀ ní orílẹ̀‐èdè Côte d'Ivoire bó ṣe jẹ́ nìyí àyè wà fún yín láti bá mi sọ lórí nọ́mbà tí mo fẹ́ filẹ̀ yìí +2348032983298 +2348032983298 nọ́mbà yìí nìyẹn rí nọ́mbà kejì ṣe rí nọ́mbà yìí mo kọ́ filẹ̀ yìí òun ni WhatsApp nọ́mbà mi tí mo fẹ́ máa lò torí pé WhatsApp nọ́mbà pọ̀ tó bá sì pọ̀ káàkiri èèyàn gan ò ní mọ̀ gba èyí tó fẹ́ dá lóhùn ṣùgbọ́n tó bá ti bá mi sọ̀rọ̀ lórí eléyìí gbà yí pé ó lè pẹ́ ọyá ì ń dá ọ lóhùn lórí ẹ̀ nọ́mbà orílẹ̀-èdè Benin +2290154651928 +2290154651928 àbámọ̀bí tí mo ń gbé lórílẹ̀-èdè Benin dégàkọ̀ ni a máa bọ̀ wá tàbá ti dé Túndé Motors níbi ọjà dégàkọ̀ níbi wọ́n ti ń ta àǹṣẹ̀kẹ́ béèrè pàṣẹnẹ̀rí ìtọ́wà ń bẹ̀ pàṣẹnẹ̀rí ìtọ́wà ń bẹ̀ Benin Lukman ọmọ Ayédáre ibẹ̀ lọ́wà tó yẹ gbogbo wa kò ní yẹ lẹ tí wọ́n lọ lọ́wọ́ ṣe kò ní ṣe tàtà wa o ire o ire kàbìtì. bí ajípọ̀jọ́ kúdà ní mò ń ké sí lọ́wọ́. ìgbà o ọlọ́jọ́ mi kò jọba o. ọba tó jọba lọ mò ń fìyìn fún ọba tó jọba lọ mò ń fìyìn fún kábíyọ̀sí Elédùmarè tọ́pẹ́ tọ́ sí ọba tó jọba lọ mò ń fìyìn fún. ọba tó jọba lọ mò ń fìyìn fún. ó fìyìn fún. ọba tó jọba